Ẹ káalẹ́ o. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba alágbára. Èmi ọmọ yín náà ni Àyánkúnlé Aníṣẹ́rẹ́ ọmọ Kọ́lájọ Adé onílù ọgbà ààrẹ Áfíríkà ọmọlédè worldwide. Kí ni ohun tá a mú wá fún wa lénìí? Òwe la mú wá fún wa lónìí. Òwe yìí ń ṣiṣẹ́ ní ààyè àbí láwùjọ àbí inú ilé àbórílẹ̀-èdè àbí níbikíbi tí wọn ò bá fẹ́ òtítọ́. Wọ́n jẹ́ pé irọ́ ni wọ́n fẹ́ràn láti mọ̀ pa. Òwe ilé ẹ̀ mọ́ fi pààyàn lákèésí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa. Àyàngalú mọ́ pààyàn lákèésí mọ́ ṣe wàásù fún yẹn mọ́ báyìí sọ̀rọ̀ mọ́ jẹ́ kéèyàn mọ ohun tó tọ́ àti tí ò tọ́ ni. Tí wọ́n bá jókòó mi gẹ́gẹ́ bá ń tanra wọn wọ́n ń parọ́ tanra wọn. Àwọn tó bá jẹ́ gbàlagbà bẹ̀ táwọn jẹ́ jìnlẹ̀ Yorùbá ẹnu wọn lè mọ́ tọrọ o, ṣùgbọ́n wọ́n pa òwe láti fi mọ̀ pé ihun tẹ́ ń wí yìí ẹ̀ ń tanra yín ni. Wọ́n sọ pé ẹ jẹ́ á gbọ́ ohun tá a fi wí nìyẹn o. Tí ẹ bá tanra yín jẹ tán ẹ jẹ́ á gbọ́. Alágbèrè alábùkù ẹ jẹ́ á gbọ́. Bí ẹ bá tanra yín jẹ tán ẹ jẹ́ á gbọ́. Gbogbo ẹni tó bá jẹ́ jìnlẹ̀ Yorùbá tó bá ti gbọ́dọ̀ rẹ̀ inú mọ̀ pé á jẹ́ pé gbogbo ohun tá à ń wí yìí à ń tanra wa ni, kì í sòtítọ́ ọ̀rọ̀ là ń bára wa sọ. Àdúrà wọ́n gbà o. Ẹ mọ́ gbàgbé láti mọ like program mi ọmọ yín Àyánkúnlé Aníṣẹ́rẹ́. Ẹ mọ subscribe, ẹ mọ pè wá. Àdúrà wọ́n gbà o. Ire o.